ẹ̀kọ́ tí ó kàn nínú ẹ̀kọ́ èdè Yorùbá ni aáyan ògbufọ̀. Kí ni ohun tí à ń pè ní aáyan ògbufọ̀? Aáyan ògbufọ̀ ni títúmọ̀ èdè Gẹ̀ẹ́sì sí èdè Yorùbá. N tí a ní láti mọ̀ tí a bá ń túmọ̀ èdè Gẹ̀ẹ́sì sí èdè Yorùbá ni pé a ní láti lo òwe tàbí àkànlò èdè nígbà tí a bá ń túmọ̀ aáyan ògbufọ̀. Fún àpẹẹrẹ, nínú èdè Gẹ̀ẹ́sì láti rí my father cannot be dressed in a borrowed cloth. Ògbufọ̀ rẹ̀ sí Yorùbá, a kò lè gbé bàbá mi gun ẹṣin aáyán. There is no smoke without fire. Ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá, bí kò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Sade is tattooed by Ade's role. Ipa tí Adé kó ya Sade lẹ́nu. A fẹ́ kí a mọ̀ pé mímọ̀ túmọ̀ èdè Gẹ̀ẹ́sì sí èdè Yorùbá, a nílò láti máa lo òwe tàbí àkànlò èdè kó má jẹ́ pé àákànmọ́ túmọ̀ rẹ̀ lógeere. Díẹ̀ nínú aáyan ògbufọ̀ tí a fẹ́ fi kọ́ wa nìyí.